Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Níjọ́ wo síjọ́ wo kí náà tí ì sọ wọ́n láwọn àwọn wà lójú ogun lọ́wọ́ ẹ̀sìn mi rascality ẹ wá dé wá ń pariwo àgbàjà lásán àgbàjà ẹ̀sìn mi rascality àgbàjà lásán. máa ń bí o. o dẹ̀ ní sanwó ọ̀fẹ́ ló ń gbà á. ó náà ni. àmọ̀rí kan gbà á ni. àmọ̀rí kan ẹ náwó àmọ̀rí ò náwó látàárọ̀. kí ẹ jẹ́ náwó. àmọ̀rí ò ní náwó. kí ló dé tí mo fi ní náwó. kí ló dé. àfikọ́lé àmọ́ fàájà kásá àmọ́ fàájà náà ni. kásá àmọ́ fàájà yìí náà ni. ìyá fàájà. ẹ máa bẹ tó lọ. best scholar ṣẹ́rí nǹkan tẹ̀ ń sọ ìkàn ń ṣe fún Ìyábọ̀ nìkan o ọgbọ́n ni fún gbogbo wa tá a wà níbí so ẹ̀yin tẹ́ bá wà lórí platform tẹ́ bá jẹ́ títí wọn opponent ẹ má máa bínú ẹ máa mọ́gbọ́n kẹ́ ẹ máa mú lọ sí platform yín kẹ́yìn náà máa fi ṣọgbọ́n ẹ má máa wá ṣépè ń bí ẹ máa fi ṣọgbọ́n àwa náà ń kọ́gbọ́n ní bí ẹ̀yin Nàìjíríà kẹ́ lọ wáṣẹ́ ṣe èrò ní 20,000 ìkọ̀kan náà. sọ látàárọ̀ ṣáà ní káyé èèyàn kan ó bàjẹ́ ni. àtọ̀ fún mi o. àníkáyé èèyàn kan ó bàjẹ́ òótọ́ ọ̀rọ̀ ni òótọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ lẹ́nu wá ń rùn torí bẹ́ẹ̀ yín wọ́n ń tán ni o bá a jó lọ. mo ń wẹ̀yìn wẹ́. ọmọ aráyé gbogbo wọn bá yẹ wà lẹ́yìn yẹn bó ṣe dúró kórè yẹn bá a jagun lọ MC ni MC bàbá nígbà wọn yọ ṣọ́ọ̀kì wọn yọ kí lẹ́yìn MC kí ni gbogbo wọn sọ. wọ́n sọ sí free. wọ́n ní ṣẹ́gun ní bàbá ṣẹ́gun bàbá ọmọ aráyé. wọ́n sọ sí free wọ́n yọ ṣọ́ọ̀kì. wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ ẹ̀ dànù. Àmọ̀rí. wọ́n wá ń bí. ẹ máa fàjà lọ. Mr. Isaac ẹ ṣeun gan o ẹ ṣeun gan adúpẹ́ ẹ wà ń bẹ kẹ máa èébú ni kẹ máa bú kẹ máa pa àwọn sẹẹtì ẹ̀yin dẹrẹ àwọn ọmọ yín wà lábẹ́ yín tẹ ẹ gbé sínú ilé ẹ̀yin náà tẹ ẹ gbé fámìlì yín wá síta ká sọ̀rọ̀ pa ẹ àwọn èèyàn tún máa wà lórí bí wọn máa ṣe bó ṣe máa da ẹ máa bọ ẹ máa ṣe ké. olúkálùkù ló bímọ tiẹ̀ olúkálùkù ló dẹ̀ níyà tiẹ̀ àwa ń tírèènù ọmọ wa a tún gbàdúrà fáwọn òbí wa ìyá mi lówó mi dàgbà o. ìyá mi lówó mi dàgbà kò jẹ́ gbàgbé màmá mi. ìmọ̀lọ́wọ́ máa tó pẹ́ tẹ́sí fún ààbò tó kù. ìmọ̀lọ́wọ́ máa ra mọ́tò sọ́nà fún ààbò tó kù. ìbí ìjà o ará olóko àmọ́ olúbi sí ìyá mi ló bí mi lọ́mọ ṣùgbọ́lá. ìyá mi tó bí mi lọ́mọ nílé ayé mi. Àmọ̀rí. Àmọ̀rí instrument fún mi o. àbí o. Àmọ̀rí. báwo. títọ̀rọ̀. torí gbogbo ibi táwa bá rìn sí ẹ̀kọ́ ni kádẹ̀fẹ̀ kọ́ yẹn kọ́ àwọn ọmọ wa náà ni la fi ń sọ fáwọn tó kù náà wípé àwọn ọmọ tẹ̀ ń bí ń sìn ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ kàn má jù wọ́n síta kó mọ̀ àdìpẹ́ ẹ̀ máa yọ aṣọ lẹ́yìn I can fight o you cannot touch my daughter o you cannot do the nìkan o bàbá tó bí màá tí ò lè tọ́ kí láǹfààní ẹ̀ fún bẹ́ẹ̀ láyé òtítọ́ oníkọ̀ọ́mọ o kàwé kókè o oníkọ̀ọ́mọ o ṣòwò ó sá ó kọ́sẹ̀ ọ̀wọ́ kò ó dákẹ́ onípè ò lè jọra ẹlẹ́nu ọmọ náà ṣàyè fún onígbà tó fún ọ̀gá ẹ̀ lọ
ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ bùkátà ló dà bẹ̀rẹ̀ bùkátà ló ń dà o. balagbara méjì láti tọ́ lákùnyá bí méjì lóru tó bá lè rìn lókun tó bá ti lágbára àti lè tọ́ wọn kò má sẹ́ni tó dìé lọ́wọ́ mú. Arewa, thank you. Dami Lola, thank you for the gift. Thank you. Dami, thank you. Èmi náà ti tèmi àgbájé lọ́lá mo sì ń bẹ̀ lọ́wọ́ ọ̀pá tó tó mò ń bẹ̀ lọ́wọ́ mò ń tẹ́ pamọ́sẹ́ káwọn ọmọ mi ò yà kó yanjú àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ lórí ọmọ ṣiṣẹ́ èdè. Amọ̀rí olúkálùkù wa ká lọ gbáṣẹ́ mọ́. Ó dáa, mo fẹ́ béèrè question kan ọ̀rẹ́ mi. Ṣé bí Juicy tí ò ṣe sí yọ fọ́tò ẹ̀sì ẹ̀ kó lórí Instagram yẹn ṣó dáa? Ọ̀rọ̀ ń bọ̀. Egun alálé. Tí ìjẹ kankan ẹ tún kọwọ́ sí mi. Ẹ tún sọ ọmọ mi àmọ́. Ẹ máa ń kọjá yẹn. Èké ń békè sọ̀rọ̀ irọ́. Yán parọ́ fún rọ́. Pẹ́sọ̀ la béèrè kan tó ń jà rọ̀rọ̀ ẹ̀ pé ṣó yẹ kó yọ àbí kó máa yọ. Ọ̀nà náà sọ yìí. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀. Ó ti yẹ kó yé àwọn. Kò yé mi orin náà kọ, ṣọ́rọ̀ náà mi ò gbórí. Òwe náà ń sọ. Ọ̀rọ̀ wà ní ohun tó ń sọ ẹ̀ gbọ́ tí ń bẹ̀ lóhùn. Mo ti ní emergency kọ̀ọ̀kan. Ṣé ìpè àmọ̀rí má bínú? Ó yá. Ẹ dúró náà. Àbèrè question ẹ kọrin kó rìn òye mi ṣó ẹrù pé orin máa ń yé mi ni. Gbogbo orin tó kọ lára mi rò pé ó ń dára wákà ni. Sórí ó sọ fún mi pé orin yé mi ni. Orin ò yé mi. Orin ò yé mi. Òtítọ́ ọ̀rọ̀ ni. Wákà ni àní orin ò à ń béèrè question. Òótọ́ ńlá. Gbọ́nsà ló wà ní orin yẹn bó ṣe wà yẹn. Ṣé ká wá fi wọ́n lẹ̀ ni? Ká má fàájà. Ṣé ká máa lọ́ngbà yẹn? Ṣé ká ló dàárọ̀? Ló dàrọ̀ ilé ìta ń ṣe yìí náà wà òkè. Ìgbà tán dẹ̀ ní ká má fàájà ńkọ́. Ẹyẹ ká tún sọ jẹ́ ká gbé tọ́pìkì mi gbà yẹn. Gbà tẹ̀ ní ká má a ní kẹ̀kẹ́ fàájà ẹni rọ. Jẹ́ ká gbé tọ́pìkì mi. Ìwọ náà tún fàájà díẹ̀ kó motivate wa. Mi fàájà mọ́ mo ti gbé tọ́pìkì yẹn kó ń bẹ̀. Mi fà ìgbà tẹ́tí ní kan. Fàájà mọ́. Àmọ̀rí ọ̀rẹ́ mi gbà tẹ́mi wá fẹ́ fàájà lẹ wá ń gbé tọ́pìkì ẹ má gbé tọ́pìkì lọ. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ yín fẹ́ jà bóyá wọlé jàre. Àràkọ́ tá a sọ rísítà ẹkùnjọ́ mi tó yẹ fàájà jàre. A ní kó fàájà ọ̀dẹ̀ gbogbo ọ̀dẹ̀ dúró síbi ọ̀dẹ̀ mọ́mọ́ yín fàájà. Mo ti ọ̀nà mo wà mo ń gbọ́ program bọ̀ tí orin best scholar ni mo gbọ́. Nǹkan tí fẹ́ mú jáde ní orin best scholar ni pé tí wọ́n bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó bá lọ ilé ọkọ èèyàn kí èèyàn fẹ̀yìntì ọkùnrin wọn máa balẹ̀ number 1. Ẹ mú ẹyẹ kan báyìí tó máa ń pè ní kògbókògbó. Mi ò mọ̀. Ìyábọ̀ fi embryo ọmọ tí ò gbó ó tì síta. Ọmọ tó jẹ́ pé ó yẹ kó ṣì máa struggle how to build a life. Ìwọ tí ò rí ìtọ́jú bàbá. Kí ni single mother máa fi ń yan? Wọ́n ní ẹ fi sílẹ̀ mo ti gbẹ́ kànga dé sàlẹ̀ fọmọ mi. Ọmọ ìyá gangan kí ló ní? Ta ló lè jókòó kó wo ayé Ìyábọ̀ kó ní Olúwa mo fi ayé Ìyábọ̀ tọrọ. She doesn't have morals. Gbogbo ọkùnrin àgbáyé yìí wọ́n ka single mother tiẹ̀ ni mo rí pé even tó bá ń jíyàn dò kó fẹ́ fi raise ọmọ you don't show it to the society. Ìyábọ̀ gbàngbà ti kalẹ̀ ó máa gbé wọn síta báyìí ni. Ẹ mọye wedding ring tó ti rà fún rẹ̀ tí ó dé kò rọ́kọ gbé sínú ilé. Now ó fẹ́ rán ọmọ lọ́lé ọkọ because àwọn kan sọ pé single mother fuck our own single mother. Kò ń ṣe sweat ẹ̀ ló fi rọ́mọ lọ sí school. Kò ṣe pé ó tata lójú títẹ̀ mọ́ ní ata ló tà. She doesn't have a particular business you can attach to her pé nǹkan tó ṣe lélẹ̀ tó rán àwọn ọmọ. She sold her dignity láti trace òun ló ní dignity ẹ̀ tèmi kọ́ now ó cross the border ó rán ọmọ lọ sí ilẹ̀ àjòjì ilẹ̀ tí ò gbọ́ pányá tó ń sọ kò síbi tóbìnrin ò ti lè lọ́kọ o but èèyàn máa ń ṣe proper investigation proper findings wọ́n matchmake ọmọ ẹ̀ fún ẹ accepted ìyẹn ò ń ṣe wàhálà the moment tó mọ bọ̀bọ̀ yẹn
because you are a lazy mother. O switch the spirit of laziness ẹ sórí ọmọ yẹn. Ìwọ ló yẹ kó pé jókòó. Mo ní ọ̀rẹ́ ilé olórogún ni màmá ọ̀rẹ́ mi. Àwọn ni last wife. But àwọn ìyàwó tó kù, they are 4 wives. Màmá ọ̀rẹ́ mi ni 5th wife. But I was secondary school. Tàbá tèmi bá ti lọ pè wọ́n lé ilé wọn la máa ń gbà lọ sí school. Màmá ọ̀rẹ́ mi máa ń sọ statement. Màmá ọ̀rẹ́ mi á ní mo yálé olórogún ẹ̀ ní yálé olórogún. Ìgbà yẹn àwọn nǹkan tó ń jẹ́ prayer point yẹn. Màmá ọ̀rẹ́ mi till today wọn ò remarry. Gbogbo àwọn ọmọ yẹn pátá. Àwọn mélòó náà bí 5, 4. Ìkan wà Canada, ìkan wà US, ìkan wà UK. Ìkan wà ní Nàìjíríà. Èyí tó wà Nàìjíríà yẹn kò dẹ̀ sílùú sí ó lè wọ̀. The woman stood her ground. Ó sin àwọn ọmọ yẹn. Ó sọ, ó ní àwọn ọmọ ló gbé òun wọ ìjọ sẹ̀lẹ̀. Ó ní olújọ mímọ́ gbé òun. Ó máa ń fi ọ̀rọ̀ ayé ẹ̀ṣẹ̀ example fáwọn ọmọ yẹn. Kò sọ pé polygamous ọmọ dá. Kò sọ pé polygamous ọmọ dá o. But nínú ìgbà tá wá ń dàgbà la wá ń rí nǹkan mú nínú ọ̀rọ̀ wọn. She said she ended in this way because she doesn't want any of her children to end like this. Kò dẹ̀ sí ọkùnrin tó bá táwọn gbà tọ́rẹ́ mi mọ́kọ délé. Màmá ẹ̀ ní ṣó ti ṣe tán. Ó gbọ́dọ̀ lọ́kọ padà o. Kò ṣe pé ọ̀rẹ́ mi lọ ní age 23 o tó lọ ṣe 24 ní ọkọ o. I'm talking of 30 plus. Àwa là ń wò pé ó ti ń dàgbà. Màmá ẹ̀ ní kò sí nǹkan tó kàn wọ́n. Ṣó ti ṣe tán. How does a mother tell ọmọ ṣó ti ṣe tán? Psychologically, are you ready for the trauma? Mentally, are you ready? Ọjọ́ tó bá wọnú ilé ọkọ, there is what we call teething period. Can you face the teething period? Ṣé wọ́n ti groom mọ́lẹ̀? Wọ́n ti groom Cecilia lẹ̀ fún teething period. Ṣé gbogbo ọmọ tó dàgbà tó wu eyín? Wọ́n dédé wu eyín. Wọ́n máa ṣàìsàn, wọ́n máa síkì, ara máa lọ́ wọn, wọ́n máa ṣe kán tó wu eyín náà. Ṣé Ìyábọ̀ ti prepare ọmọ yẹn? Tí ọkọ ẹ bá jí, tí eégún ìlú ẹ bá yọ sí, how do you calm him down? Materially, ṣó ti ready? Àti Priscilla àti Ìyábọ̀, fuck the two of them. Ẹ̀sán ni. Ẹ wo bí tí ẹ̀sán catapult ọmọ yẹn lọ. Ìyábọ̀ fẹ́ bá wọn ará Tanzania jà. She dey craze. Bàbá Mohbad lóyún bóyá òun bá fà ní. Àbí Naira Marley tẹ ní cancel Malian. Ọmọ ẹ ló kàn máa kó bá. Ọjọ́ tó ti all matchmaking ọmọ ẹ̀. Àmọ̀rí. Èèyàn máa ń ṣe courtship. There is what we call courtship. Àwọn kan láwa níyẹn, èèyàn mọ̀yàn. Bọ̀bọ́ yẹn, he has dated so many people. What went wrong with those women? Gbogbo àwọn obìnrin tó fẹ́ pátá, wọ́n fà ìdìbò sílẹ̀ àlọ́, wọ́n nà pa, wọ́n nà hands down pẹ̀lú shape. Nǹkan kan, something must be wrong somewhere. Something must be wrong somewhere. Kí ló ṣẹlẹ̀? Táwọn aráàlú ò ṣe fẹ́. Okay, ká gbà pé Ọlọ́run ò kàn wọ́n àtàwọn aráàlú ẹ̀ pọ̀. Wọ́n matchmake ọmọ ẹ̀. Wọ́n farabalẹ̀ náà. Kí ló ń ro ẹ? Kí ló ṣẹlẹ̀? Kí ló ń lé ẹ léré? O tún wá ṣe wedding, èèwọ̀ wedding. Ọmọ ẹ wọ aṣọ wedding gown 3. Olórí ibu ló yẹ kó lọ gbé Ìyábọ̀ yẹn lọ sí abúlé Alátòrí. Kọ́ọ̀nà Ọlọ́run ṣe. Ó ní ọmọ ẹ kó mọ̀gì lòun. Ìyábọ̀ lọmọ Ìgbò, ọmọ Benin, kò mọ ìlú tó ti wá. Because wọ́n pọ̀ mọ ìlú tó ti wá ni, ó yẹ kó rí nǹkan kan pé something is not right about that marriage. Ó kàn pariwo, ó ń pe ọkọ ọmọ ẹ ní odógún. Ìwọ náà ló kúkú jáde ló sọ fún wa pé ọkọ ò fi ṣìngbá sínú owó wedding. So ìwọ àti ọmọ ẹ, orí gbígbó orí tútù ló kó jọ, ló fi ariwo disturb etí ta o. Ìyábọ̀, ìwọ tó lọ ní ọkọ, ó bímọ 2 síbẹ̀, ó sọ pé bàbá ọmọ ẹ sọ pé kinní kan. Those are the things that got to you. Tó fi lọ ṣe BBL, tó lọ gé ìdí ní Turkey, tó lọ gé ọyàn. Nǹkan tí bàbá ọmọ ẹ sọ yẹn, he just said it, there must be a lot attached to that thing. Tọkùnrin bá ní orí bó tiẹ̀ ṣe orí ò nídìí. Ìdí yẹn kọ́ ló fẹ́ sọ. Ó kàn fẹ́ gba bìdí wọlé ni. Èébú pọ̀. Ó wádìí, ó ṣe findings. Ó wá mú ọmọ kògbókògbó. Àmọ̀rí. Wọ́n wà ń bí. Àwọn àbúrò mi tó wà ní. Mo wà ń bí, tí bá miss mo wà ń bí. Wọ́n rán even nílùú òyìnbó. Ọmọ ìlú òyìnbó. Age 23, wọ́n sì máa sọ fún pé mom, nurses, I want to go to school. Wọ́n sì máa that spirit of, but the fact, oh, myself, mom, I want to get my mortgage. Mom, I need to get a car. Mom, Allah wọn ò tiẹ̀ rí ọ. Ó lè ní boyfriend ọ̀bọ̀ ọkọ lójú oorun àbí. Are you people getting it? Ọmọ 23 years old.
ó mú lọ sí ilẹ̀ tó ti gbọ́ngbà tí tó ń sọ ó wá fi ọmọ wá ṣe bí ẹni tó lọ ẹ̀ǹbàmù òkú ó wá ṣe bí ẹni tó send pásù ó wá send ọmọ lọ sí Tanzania ó wá rò bóyá wọ́n tó ṣe pẹ̀lú bàbá Mohbad wọ́n tó ṣe pẹ̀lú kí lórúkọ ẹ̀ Malian òun ló fẹ́ ṣe pẹ̀lú wọn ní Tanzania. Ìyábọ̀, go and get your ass seated, your ass, go and get it seated. Ọmọ ẹni wo ọmọ àsùn bá máa gbọ́ kolokolo létí ẹ̀ ṣó ti rí àwọn kí lorúkọ ẹ̀ tó ṣe nìka ìfọmọ ẹ̀yẹn kò pọ̀ létí ẹ̀ wọ́n bá jókòó lọ́jọ́ kan torí ẹ̀ tó bá tan tùwárí aburú lé ẹ lórí orí ẹ̀ tó dàbí orí ẹja yẹn very silly lady kò ní tìjú kankan ó tún lọ sí táwọn tí ó ti lọ fẹ́ ọmọ ẹ̀ ó lọ ṣí fùrọ̀ sílẹ̀ ńbẹ̀ àwa tó lọ wẹ̀ nínú omi ìjàpá at your age pẹ̀lú gbogbo àwọn adálémọṣú tẹ kóra yín lọ ẹ lè rí níbi gidi rí ibi èèwọ̀ ẹ ò lọ sí òun nìkan ló ṣe wedding fọmọ lẹ́ẹ̀mẹ́ta tí ọmọ wọ wedding gown lẹ́ẹ̀mẹ́ta gan tí mo ti ń ka ìwé tí mo ti ń rí àwọn ìyá wa ayé ìgbà yẹn ṣèbí kí náà tiẹ̀ máa ń wọ aṣọ òkè even with this society we are in òyìnbó gan wọṣọ mẹ́ta ọ̀dọ̀ Ìyábọ̀ láti rí aṣọ mẹ́ta èèwọ̀ nǹkan bí èèwọ̀ ló máa ń ṣe. Number 2 ìwọ ń blog àwọn èèyàn ṣẹ̀bó jáde oní Naira Marley lè sí drug fáwọn ọmọ ẹ̀ okay òbu àbóòbu you said cancel Marley show kan péré lẹ́yìn òde sọ́jú ó láwọn ń jàjà nílùú àwọn kí àbókí tọmọ ẹ fẹ́ àtọmọ ẹ kán lọ ṣùṣì ara wọn sí kọ́nà kan náà àwọn káwọn rí ojú jà ó bẹ́ síta mi ò gbọ́ rí ìyá ọmọ ló ń bọ́mọ sọ̀rọ̀ ṣe bó sọ pé ó ti tọ́jú bọ́ ló ṣe fi sílẹ̀ kó bá lọ́lé ọkọ ó bá má wálé kó dúró kó jàjà tó kù tán ó bá má wá aláìní tìjú ó ṣe wedding bí ẹni tó lọ ṣe ta house party tó máa ń pààrọ̀ kọ́lọ̀ ó rán ọmọ lọ́lé ọkọ that means you don't even have confidence in her so tó bá yẹ pé ìyá ọkọ ló gbógun ìyá ọkọ dé náà ó máa lọ fèsì ìyá ọkọ mà ní Ọlọ́run ṣe gist lover ní ìwáyà blọ́ọ̀gì wọn jọ fáwa ní update o ṣe bó sọ pé ọkọ ló fowó patílẹ̀ ó dẹ̀ ti sọ ó ní odógún níjọ ọ̀nà wo ló ṣe dúró jẹ́ odógún. bá a pa táàpù ẹ ṣe. Ìyábọ̀ it's too late for you kò sí nǹkan tó lè ṣe mọ́ kó rọra lọ jókòó kó fi ara balẹ̀ kí ẹ̀san yẹn kí òjò yẹn kó rọ̀ lé ọmọ ẹ lórí dáadáa ṣèbóyí àti Olúlọ̀yọ̀ ti gbé wọ́n ní àwọn ṣe investigation wọ́n ní worst family ní Tanzania ni ó ti ọmọ ẹ lọ because you married an alien you married a masquerade ìwọ̀n tí yóò mọ̀ you sold your daughter out to an unknown man he was an unknown man to you torí Chioma hair ló introduce ọmọ ẹ sí even kí Chioma hair introduce ọmọ ẹ sí ayé lábẹ́ ọ̀kan ló máa introduce èèyàn sí èèyàn kan you need to calm down marriage lélẹ́yìí o ṣé mọ̀ pé ìtàǹbẹ̀ yẹn kò fọ́nì o ò ṣe investigation o ò ṣe kankan ọjọ́ tọ́mọ yẹn ti délé ẹ ilé alásèpọ̀ tó ti fún báyìí o ti gbèrú látẹ̀yìn ìyẹn náà tó mọ nǹkan tó ń wá ẹ̀yin wá marriage òun wá fèmù ó ti létí o tó bá sọ pé oníwèrè ó lájẹ wò jẹ́ wo wọ́n wà níbi iṣẹ́ mi wọn ò gbádùn ìgbà tó sọ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ níbi iṣẹ́ wa táwa ń káyà sókè àwọn ọmọ Tanzania méjì tó wà níbi iṣẹ́ mi wọ́n láwọn ò give a fuck wọ́n ti ẹ̀rán máníjà wọ́n bẹ̀rù ṣọlá lè tí gbogbo yín blọọgì yẹn kò gbọ́ Yorùbá kò gbóyìnbó wa ẹ máa táyà ọmọ ẹ ló máa jìyà ẹ ọmọ ẹ Priscilla tó ṣẹnu bí ẹnu ń bá sẹ́yìn òun ló máa jìyà ẹ lẹ́yìn kó lọ jókòó jẹ́ kó farabalẹ̀ kó jẹ ìyá ẹ anybody because this is law of karma yes ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ Ìyábọ̀ wòlíì tó bá fẹ́ dá sí máa fẹ̀mí ẹ̀ di torí ó ti ṣe fáwọn kan bàbá Mohbad máa wà bẹ́ẹ̀ tó ń sunkún tó ń grant interview kiri ṣe fẹ́ bàbá ẹkún bàbá Mohbad fìpó kan máa lọ ṣá Mohbad máa wà nínú mọ́ọ̀gì nínú òjò nínú òrùn ó fi Wùnmí ó cover àwọn ò máa jẹ́ kí Wùnmí ṣe DNA wọ́n máa ní spokesperson Wùnmí Fọlá tó ra fóònù fún tó lọ rìkọ́dù Mr. Lawalu Lizzy máa wà bẹ́ẹ̀ ṣé Lizzy àwa wu àwọn àṣàdúrà fún ẹ bí ò tiẹ̀ sọ̀rọ̀ síta you subjected Lizzy Anjorin and the family àtọkọ ẹgbẹ́ tó ti marry lẹ́tí subject ẹ̀ sí bully lórí social media Florida tó bí nínú gbogbo Burara ìgan Florida ó ti dàgbó ti pọ́ ọmọdún 4 Ìyábọ̀
àṣebí àyí táwa mọ̀ là ń sọ yìí tá àmọ́ ń kọ́ àwọn kan ní wọ́n ń búlì ọmọ man is not God ẹ jẹ́ ká máa mọ prayer tá à ń gbà o except Ìyábọ̀ tí ò bá lọ́wọ́ nínú gbogbo ìṣẹ̀lẹ̀ aburú yìí ọmọ ẹ máa lọ free otherwise Priscilla is going to pay dearly for it. jẹ́ ẹ tí wàá sọ fún ẹ nípa Tanzania sórí àjẹ́ Calabar àjẹ́ Benin tó bá pa wọ́n pò ń gangan ní àjẹ́ ẹyọkan ní Tanzania kó bá mọ́bí tó máa gbà á sí bóyá kú wo èèyàn gan tó bá gbé mi gan wọ́n á gbé ẹ̀mí ṣé bàbá ju máa jẹ àbókítọ́ ọmọ ẹ̀fẹ́ yẹn tó ń wò bí ókè ní ó kọ̀la yẹn jẹ́ kí ìjà ṣẹlẹ̀ kò lè ó máa support àwọn aráàlú ẹ̀ ní they are not Nigerians ṣé ti gbọ́ ẹni tó wọṣọ wedding gown mẹ́ta fọ́ọ̀mù ẹni tó ṣe nǹkan téèyàn kò ṣe rí ó wá dé sí ó wá ń ranjú àní wọ́n ní ìlú kọ́kọ́ mú àtọmọ ẹ ọkọ ọmọ ẹ kán kó ṣì sọnù kán lọ́jọ́ kó 5 months kán jẹ́ arétí gbọ́rọ̀ ó wá sọ èèyàn kan wá sọ pé because Priscilla is pregnant wọ́n fẹ́ announce pregnancy ajá neighbor mi gan ó lóyún lánàá ìyẹn tún kọ́ ṣóyún yẹn wá jẹ́ news ajá neighbor mi àwọn olóyún woman yẹn ó ti sọ látà náà my dog is pregnant mo ní ẹgbàá mi ó ti sọ látà náà lájọ mo sì ń bẹ̀ tẹ́lẹ̀ wí ẹ̀ padà ní mo sáré lọ. announcement oyún Priscilla káàgbọ́ rí ẹjọ́ ẹ bá wà announce ẹ̀ káàgbọ́ ó jẹ́ lọ́wọ́ ibi jókòó sí. jọ́sọ̀ yẹ kó tún máa announce yẹn ni. ok ẹ̀rín ló yẹ kí n fi sí ẹ̀rín yẹn pẹ̀lẹ́. ó mú ọmọ kògbókògbó ọmọ nílùú òyìnbó àwọn ọmọ tẹ̀mí mọ̀ tó jẹ́ ọmọ 23 wọ́n máa ṣe competition because wọ́n ti brain wọ́n ti wà occupy pé we need to have a mortgage we need to have this we need to have that kìíní yẹn náà máa ń work towards wọ́n máa ń ṣiṣẹ́ bíi wọ́n máa lọ sí school wọ́n máa ní boyfriend but not marriage. Priscilla gan àwító ní ó ń ṣe ambassador orí ẹ̀ burú èèyàn kan dá company lẹ̀ ohun ẹ̀ tó máa bá polówó pé ọmọ ẹ̀ kó bá polówó sọmọ ẹ̀ ló ní company ni ó dà pé àìlọ school ẹ̀ ìgbọ́n wà fẹ́tẹ̀ social media mama àwító dé lọ́sàn-án yóò ṣe eyín tọ́kì ó lọ sílé àná lọ sí fùrọ̀lẹ̀ èèyàn kan tó ti gbé lọ́sàn-án yìí sí pé gbogbo àwọn tí àbókì yẹn fẹ́ wọ́n wá sápọn wá fi Priscilla síbẹ̀ pé ó yẹ kó béèrè nǹkan tó ṣe gbogbo àwọn ilé. yes na no àwọn ti àṣọwò làwọn kọ́ wá sọ látàárọ̀ wọ́n là ń sọ wọ́n ti gbé. àwọn orí ọ̀rẹ́ mi ẹ̀rọ àwọn ladies yẹn ni wọ́n sẹ̀tì pẹ́ wokun wọn flat mi wọ́n kọ́ àmì dí wọ́n dúró. ó dẹ̀ ti dó gbogbo wọn lọ ó ti bẹ́ gbogbo wọn lórí lọ ó dẹ̀ promise gbogbo wọn kó o máa fẹ́ wọn ó wá gbégbé Priscilla wà lọ́sàn-án gan. àwọn orí ọ̀rẹ́ mi ìgbà tí mo mú ọkọ mi tí mo fẹ́ tí mo mú lọ́lẹ̀ dádì entertain ṣáà ìgbà tí ọkọ mi lọ báyìí òòrùn dádì jí mi dádì ní dìde mo dìde dádì ní wá o ẹni tó mú wálé ojú mi là lẹ́ǹkan náà ni dádì ní wá ó mọ̀ pé mi ilé ẹ́lé ó máa ń lọ́bọ̀ ní sùúrù at 30+ dádì ní sùúrù àmọ́ ní kí ló dé dádì ní ọkùnrin ẹni tí ò tún gbé ní Nàìjíríà. ẹ bá pa tap ẹ ṣe. kí ló wá dé tó fi gbogbo obìnrin lẹ̀ nílùú òyìnbó tó jẹ́wọ́ ló wá mú Nàìjíríà àmúdádì. àwọn bàbá yẹn ní jẹ́ àṣẹ investigation náà. mú dádì àkọsílẹ̀ ẹnu àwọn ní rárá wọ́n ní gbogbo ìlú òyìnbó dádì ní tètè bèrè ibi táwọn ẹbí ẹ wà ká máa lọ fọ̀rọ̀ wá àwọn ẹbí ẹ lẹ́nu. exactly mo jẹ́rìí bàbá. ìwọ́n máa ń ṣe findings ni ìgbà tí máa mọ ìyá ọkọ mi pásítọ̀ kan dẹ̀ ti train wa pé tó bá délé àwọn ẹbí ọkọ ẹ má lọ bá wọn. yes I've checked it mo ti rí. àwọn ọmọ kéékèèké yẹn ní kó má lọ fọ ọ̀rọ̀ lọ lẹ́nu wò ra nǹkan dání fún wọn àwọn kéékèèké yẹn ló máa sọ̀rọ̀ láti how many years ago náà ti sọ kìíní yẹn sink sí mi lórí ó sink gbogbo àwọn lectures táwọn mo gba lecture ní Redeem mo gba lecture ní CAC gbà tí ẹ pé mi ìtẹ̀ mọ̀ pé kérúbù ni máa jẹ mo gba lecture mo máa ń tẹ̀lé àǹtí mi láti secondary school lọ sí páwọn Redeem máa ń ní kìíní kan seminar marriage and kìíní kan báwọn lọ ní lọ́wọ́ mountain of fire náà nǹkan gbogbo ẹni máa ń tẹ̀lé wọn máa jókòó máa bá àǹtí mi gbé ọmọ máa jókòó sẹ́yìn church àti prayer point tó bá mi ṣé mi tí mo wá secondary school wọ́n máa ń sọ̀rọ̀ marriage ayé yẹn á da àwọn pásọ yẹn máa ní say it one day you get married máa ń kọ́ mi pé ẹ máa gbà mí o mo máa gbà kò sí lecture tí mi kì í gbọ́ngbà yẹn so kíní yẹn tún really help mi mọ́mì ní rárá o aráàlú òyìnbó tó wálé wá fẹ́ irọ́ nǹkan kan ti ṣẹlẹ̀ mo ní nǹkan kò ṣẹlẹ̀ mọ́mì ní nǹkan ti ṣẹlẹ̀ sẹ́ bí gbogbo ìlú òyìnbó ṣe tó àmú ní Ọlọ́run ló kọ mọ́mì ní rárá o ìyá mi dẹ̀ nára CAC. wọ́n lọ gbàwẹ̀ funfun náà níbi Ọlọ́run bóyá Ọlọ́run nítorí pé mo fẹ́ fọkọ èmi ò gbàwẹ̀ mo ní mọ́mì ẹ̀ máa gbà mọ́mì sáwọn làwọn lọ́ọ́lé ọkọ ni.
they made findings. But ọkọ mi tún wá sí Nàìjíríà, daddy dìdí jókòó wọn mọ̀ pé mò ń gbọ́, daddy ní kí ló dé tó fi gbogbo obìnrin ìlú òyìnbó lẹ̀ tó wá fẹ́. Ó ní kò sí. Àyà daddy mi ń já. Fẹ́ǹsì kò tún mú ẹ dúró sí Nàìjíríà o. Wọ́n máa bá lọ sí ìlú mú daddy ẹ̀ mọ́. Daddy ní mo worry. Mi ìṣe ọmọ 25 ńgbà yẹn o. Mo ti dàgbà o. Ẹ̀yà àwọn òbí mi tún já. Ìwọ wá mú ọmọ. Ìyábọ̀ is mentally lazy. If not for laziness. Ó wá mú ọmọ. Kí ni ẹ̀ máa amaze mi. Àwọn girls kan wà níbà yìí. Mo ṣì rí wọn church lé náà, ọmọ 23 years old. Tí mo ní when are you getting? Wọ́n ní auntie no marriage for now no. Mo ní how is your boyfriend? Wọ́n ní auntie àti sọ is fine gan wọn rí sọ how much more kí lorúkọ ẹ̀ ọkùnrin marriage. O tiẹ̀ tó ọ̀rá mú ọmọ yẹn lọ pé òkè lọ máa grow nílùú ilé ọkọ ẹ̀. O tún wá wọṣọ wedding gown 3 fún èèwọ̀. Ìyábọ̀ ẹ kó mọ̀ gbà tí ò tẹ mọ̀lú tó ti wá. Tẹ bá rí bọ́n ṣe ń yakaya ẹ lọ káàkiri lórí blogs. O lọ sí o ń bú àwọn aráàlú ọmọ ẹ ìlú tó mọ nǹkan tó ń sọ, ìlú tó gbọ́ nǹkan tó ń sọ. Tanzania blog yẹn wọ́n ti ẹ̀yà wèrè. Àwọn gbádùn wọ́n máa fi cash cruise ọmọ ẹ ní. Ṣé Priscilla àti bọ́ wíìgì rí kẹrí natural look ẹ̀? Àwùsù bí láì. Priscilla dàbí ẹyẹ kan báyìí. Àwùsù bí true. Mo ṣe wá ń fi wọ́n wí ẹyẹ bá ẹyẹ tẹ́bá ìgbà tó ń ṣe makeup fún tó ń yọ wíìgì ẹ̀. Láìlá ìlàlá. Mo ní ṣe ọkọ ẹ ṣáà rí pé tó bá wọ makeup ṣó ti rí ẹ rí with this natural your own beauty ṣá. Because tíyàn bá rí ibi tó ti ṣe makeup tíyàn torí ibi ọmọ kékeré wíìgì ti bà tiẹ̀ jẹ́ gbogbo wájú orí ẹ̀ ó ti padà sí pátì. Ṣé ìjọ kan báyìí tó wà nínú plane ni tọkọ sọ pé ṣé ó tan filter rí tọkọ ẹni kó kù tẹ ọ. Tọkọ yẹn ní kó pa filter ó ní yẹ ọ. Ìyẹn nìkan ìjẹta níbi ìtàn ni kó mú irun ẹyọ kan náà ni kó mú ó mú 4 ẹ lọ wo reaction bọ̀bọ̀ yẹn bó ṣe feel. Ẹni ẹlẹ́ni. He's not feeling good. Ó wà Peter ẹ̀ka 3 week. Ṣé wíìgì tó ń tà ní $1,000. Ṣé irú Davido ló máa gbé Chioma wá jáde bàbá Ìmádé? Ṣé Chioma gan wọ́n kó 10 Davido gan ò ní sọ̀rọ̀? Wọ́n wá fi Davido wé àbókí oní green and green. Nígbà tó wé ọjà àbílẹ̀ tó wá wọ green and green ẹ wo ibi tó ti kọrin. Ó lọ kọrin bí ọ̀dọ̀ Bọ́là. Oh gosh. Ìyábọ̀ ọmọ ẹ kò rí British man mú wálé, kò rí Canadian man, kò rí American citizen man, kò rí German citizen mú wálé. Wọ́n nǹkan tó lọ mú wálé, ó kó Nàìjíríà lọ Tanzania lójú ara ọmọ ẹ ti lọ gbé nǹkan tẹ́nìkan gbé wálé. Ẹ̀yin obìnrin ẹ lajú o. Kí lórúkọ ẹ̀? Platinum Diamond àbí kí náà ń pè yẹn gan pàápàá. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Àwọn tí wọ́n gbọ́ nǹkan kan tẹ́ẹ̀ sọ ẹ̀ ṣe kínní. Wá sí UK kẹ́ wá mọ́ àwọn ọmọ dúdú tó ṣe pé ilé tẹ máa dé sí ti wẹ̀ ní sanwó ilé gbogbo nǹkan ti wà. Ọmọ bìrìtìkó tọ́ máa ní bìrìtìkó lọ́kọ̀. Àwọn ọmọ bìrìtìkó yẹ pé tẹ bá ti dé báyìí tí gbogbo ẹ ti sẹ̀ tó ti gbé lọ rẹ́gísítírì báyìí wọ́n á to gbogbo òwe yín. Blue pali yín máa jáde sí nǹkan kan ní di lọ́wọ́ ẹ̀ lọ sí Canada kẹ lọ wá the real Canadian guys. Àwọn ọmọ dúdú tó yẹ pé lọ sí America kẹ lọ gbé di American citizen gangan. Lọ sí Germany kẹ lọ gbé di German kẹ dúró kan wá níbo ló ti mọ́ kó ní Tanzania àwa wí tán ẹ lọ kò dáwó pátì ó ti dá ọ̀ràn yín ṣe ṣèbí fèmù lówó ẹ̀yin wá márèjì ẹ̀yin oníranù onídọ̀tí ìyá àtọmọ ṣíọ. nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn nígbà tó ń sọ pé ní kò delete picture. mo ní ìdánwò wá fèmù ẹ̀yin wá márèjì báwo ló ti fẹ́ delete picture ó sì nífẹ̀ẹ́ ẹni tó fi ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀ ẹ̀yin lẹ́ ń tira yín mọ́ lọ́rùn. wọ́n yàn delete picture ó ràn ìyá wọn ni ní àwọn báyẹn gòtì ọ̀kẹ́ pípẹ́ náà tiẹ̀ sì wá ń bẹ̀. ẹ lọ wo first girlfriend Jumas gẹ́ẹ̀yẹn wà lamẹ́ríkà nísìn Yorùbá ló fẹ́ Rótìmí and they are doing fine lè ráriwo níta Vanessa ọmọ yẹn fine tó jẹ́ pé mo rí kíní yẹn náà lórí Instagram ọmọ yẹn fine tó jẹ́ pé Yorùbá ní gẹ́ẹ̀yẹn bọ̀bọ̀ yẹn Yorùbá Rótìmí tẹ bá rí bó ṣe no ẹjọ tẹ ọba fọwọ́ ọmọ pé ọmọ alùkan pa ni Ìyábọ̀ tó sí ni
You ẹ got wo gbogbo nothing. àwọn girls tí bọ̀bọ̀ ẹ wo gbogbo àwọn ọmọ yẹn ẹ wọ́n ṣe nà ẹ wo shape wọn bá dẹ àwọn eléyìí ò ṣe BBL o ẹ wo àwọn ọmọ Tanzania yẹn ẹ wo bọ́n ṣe nà Priscilla tó gbẹ wájú gbẹ lẹ́yìn bíi pálí St. Louis ọmọ tó kọ́lẹ̀ kankan àwùjọ àwọn kan ló quiet ń kwa ó quiet náà lọ ṣe lọ forí ẹ̀ sọlẹ̀ Tanzania sí Nàìjíríà àbá ẹ̀dọ́ ẹ stop ẹ̀ náà ìwọ tó ń sọ pé abiyamọ ní gbogbo ẹ̀yìn eléyìí nǹkan lè lọ nǹkan tá a rí bá sọ on the phone láti kọ́lá on the hair. àwa ti gbé uber kò bọ̀bọ́ kan tún ṣe ṣe fíìmù jáde ni ó lóun pè wọ́n àmọ̀rí ní fídíò yẹn lọ́wọ́ ó lóun pè wọ́n bá wọn sọ̀rọ̀ pé owó tẹ̀ ń ná tí wẹ́dí ó ti pọ̀ jẹ́ ṣe ṣíṣọ́ àmọ̀rí mo ti sẹ́ndì fídíò yẹn bẹ́ẹ̀ni ó ní ṣọ́ọ̀tì wá rí báyìí ó lóun dídì pé àwọn méjèèjì ni. tọ́ọ̀bù nìkan ni ìyá ṣèbí ìyá ò nílé ṣé kò lè fowó yẹn ra lé tó ń gbélé mi rẹ́ǹtì kiri tó lọ ná adúrò owó yẹn tó lọ ná. Blisco ṣẹ́fẹ́sàn kankan ni Blisco ẹ̀jẹ̀ ká sùn ẹ̀jẹ̀ ká gbádùn. Blisco. ṣé tiẹ̀ rí owó yẹn tó bá tiẹ̀ lọ wá ẹ mọ̀ pé every 4 market day Ìyábọ̀ máa ń pààrọ̀ business oúnjẹ kò òun nǹkan mọ́ tó ń tó oúnjẹ tí ò rí ta kó tiẹ̀ lọ wá business kan kó wá àwọn ọmọọṣẹ́ síbẹ̀ kó wá nǹkan tó fẹ́ ṣe tí gbogbo èèyàn kan ló máa kọ́lé ẹ̀kọ́tẹ̀ àzún pé ilé yẹn ní rent ni accepted lọ wá business tó máa mówó wá ẹ mọ̀ pé téèyàn bá rí nǹkan ṣe tó bá rí ẹgbẹ́ tó ń rí tó ń look good ìlara yẹn Rókẹ́ kó sì lọ́jọ́ ẹ wo ìjà tó gbé ti Yèyé Mẹ́ṣọ̀ pé ẹ̀yin lẹ máa tìyàbọ̀ pa ó wà nínú yàrá ẹ pẹ̀lú àwọn ọmọ ẹ máa kọ́mẹ̀ntì sọnù kiri gbọ́mọ ẹ síta kò jẹ́ kán wá blọ́ọ̀gì ẹ gbé sórí yẹn síta ẹ̀yin lẹ máa tìyàbọ̀ pa. àwọn tó máa ṣẹlẹ̀ ẹ mọ̀ pé irú Lizzy sìn it take a spirit a good spirit láti like Lizzy not for anything because progress Lizzy ó attract good and bad is it that you said you èèyàn kíyàn má tiẹ̀ mọ̀ gan kíyàn kàn rí is it that you love her or you don't love her ìkànnì so it takes a good spirit mo dey like girl yìí not for anything the hard working aspect of her téèyàn rí pé ṣé machine lady ni bó ṣe ń ṣe ẹ wá wo Ìyábọ̀ tí ò ṣe kankan kó wá máa rí obìnrin ẹgbẹ́ tó ń ju gbogbo nǹkan sílẹ̀ she is looking good tó gbogbo nǹkan ń lọ ìjà yẹn gan lásán kò lè parí torí ẹ̀ ìbẹ̀rẹ̀ ìjà yìí they just want to finish at the business ẹ̀ but at the middle of the gbàgbàgbàgbà yìí they just want her dead kí ló fà á torí Ìyábọ̀ ò níṣẹ́ lọ́wọ́ she doesn't have a life okay ọmọ yẹn tún wá mọ́kọ wálé nìyẹn wàá calm down ẹ worú wedding tó ṣe gbogbo wedding tó ṣe lẹ́kọ̀ọ́ yẹn tó ní Èkó ní sùn àwọn tó kọjá nǹkan kò sí lọ́nà o pátí tẹ tó ṣe yẹn kọjọ kárí souvenir àtọpin ó kàn ṣe wọn dọ̀ràn ok ó lọ mi ò gbọ́ rí àti bẹ̀rẹ̀ wedding Ìyábọ̀ ti ń ṣe abominable things èèwọ̀ ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ̀ lẹ lọ tọrọ ọmọ lẹ mú ọmọ lọ èmi mọ̀ pé obìnrin máa ń jókòó pé no bàbá ẹ̀ wà ní kinní o bàbá ẹ̀ wà lórí call. ló bá tán